akú arafẹ́rakù ẹni tí ó jẹ́ wípé in tó sọ nínú pledge ẹ̀ ó múṣẹ títí tó fi wá lọ pàdé irú ikú tó pàdé, ìyẹn olùkọ́ tí àwọn ọ̀bàyéjẹ́, àwọn afẹ̀míṣòfò, àwọn tó jẹ́ wípé àtàwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́, àtàwọn tí wọ́n bá dùn sí iṣẹ́ tí wọ́n ń ṣe, gbogbo tí àwọn náà bá gbójúlé dáadáa lójú ẹ̀mí wọn náà ni ó ti bàjẹ́ tí wọ́n fi ẹ̀mí olùkọ́ náà ṣòfò. Tabaka national pledge wa, and I pledge Nigeria, my country, to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength. Tẹ́bá wo nínú pledge yẹn, orílẹ̀-èdè wa là ń ṣe àdéhùn fún, ṣùgbọ́n Allah jẹ́ ká mọ̀ wípé any promise made by anyone tó bá jẹ́ pé kìí ṣe àdéhùn tí ò dáa, tó bá jẹ́ pé àdéhùn dáadáa ni, àdéhùn yẹn ti di àdéhùn tó jẹ́ wípé ẹni tí ó execute ẹ̀, tí ó sign ẹ̀, tí ó dẹ̀ béèrè nípa ẹ̀, òun náà ni Ọlọ́run Ọba Ẹlẹ́dàá wa. To serve Nigeria with all my strength, to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength. Àdéhùn tí gbogbo wa máa ń ṣe gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Mr. Michael tó jẹ́ olùkọ́ ní ìkan nínú ilé ìwé tó wà ní Oríire local government Ọ̀yọ́ state, ó dúró ti àdéhùn náà nínú iṣẹ́ tó jẹ́ wípé èèyàn máa ń ṣe tó dáa jù, ṣùgbọ́n tó jẹ́ pé lórílẹ̀-èdè tiwa nínú àwọn tí ìyà ń jẹ jù náà ní iṣẹ́ olùkọ́. Kí Ọlọ́run bá ní rọ̀ àwọn ẹbí Mr. Michael náà, Ọlọ́run bá ní rọ̀ àwọn ẹbí wọn lójú. Ọlọ́run dákun abẹ́ ọ, bá ní fi òpin sí ìfẹ̀míṣòfò, bá ní fi òpin sí ìdàlúrú, bá ní fi òpin sí ìbàyéjẹ́ tó ń ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn olùfẹ̀míṣòfò wọ̀nyí. In fact, mo Muhammad ilé press release yìí di èní yìí ni kí n fi lè ráyè sọ̀rọ̀ díẹ̀. Mo kàn kọ nǹkan lórí ẹ̀ lánàá láti fi sọ̀rọ̀. I spoke with my pen and that was released last night. Mo wá sọ kí gbogbo akẹ́kọ̀ọ́ gbọ́, ẹnikẹ́ni tó bá ń kópa lọ́nà kan àbí lọ́nà míì nínú ìfẹ̀mí ọmọnìkejì ṣòfò, ẹnikẹ́ni tó bá ń kópa lọ́nà kan àbí lọ́nà míì nínú ìdá omi orílẹ̀-èdè rú, ìdá àwùjọ rú, ìbà àwùjọ jẹ́, ẹnikẹ́ni tó bá ń kópa nínú ìran ìwà ìbàjẹ́ lọ́wọ́ lórílẹ̀-èdè, kó lọ mọ̀ dájúdájú wípé nemesis is real. Bẹ́ẹ̀ bá torí pé òun lówó lọ́wọ́ àbò ní agbára kan ló bá fi ń ṣe mọ̀dàrú, àbí ló bá fi ń ba nǹkan jẹ́, àbí ló fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò, kó rántí wípé Ọlọ́run Ọba tí agbára rẹ̀ ká gbogbo nǹkan yóò ṣẹ̀san ní tí kálukú bá ṣe. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ní ìfẹ̀míṣòfò ni o, ìdàlúrú ni o, ìba nǹkan jẹ́ ni o, ìdá nǹkan rú ni o, kálukú Ọlọ́run fún ní ìpín tó tọ́ sí, kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. Àwọn àkíyèsí tí mo wá fẹ́ pè gẹ́gẹ́ bíi pé gbogbo wa ṣe mọ̀, banditry, terrorism, kidnapping have nothing to do with religion. They have nothing to do with tribe. Kò sí ìran tí ò lè jẹ́ pàyànpàyàn, kò sì sí ẹ̀sìn tí a lè rí àwọn tí ó máa pààyàn nínú ẹ̀, kódà bí ẹ̀sìn yẹn ò pèpè sí pípànìyàn. So kí nǹkan báyìí ṣẹlẹ̀, kí a máa mú òmúlòmú, ìyẹn kọ́ ni solution. Torí pé gbogbo ẹni tó bá jẹ́ wípé òun náà kò fẹ́ ṣòfò gbogbo ohun tó lọ́hun ṣe fún, kò gbọ́dọ̀ bẹ́ lọ́hun kí ọmọnìkejì ṣòfò ohun tó ní. Nínú ẹ̀sìn tiwa tó jẹ́ Islam, táwọn advocates lọ́nà tí Ànábì gbàgbé wa sallallahu alaihi wasallam kò fi ọwọ́ sí ìpààyàn, kò fi ọwọ́ sí ìfẹ̀míṣòfò. And this is what we have been saying, this is what we keep saying, and this is what we will be saying. No matter the attack, no matter the hatred, Islam does not encourage unlawful killing. Islam does not encourage kidnapping. Islam does not encourage banditry. Islam does not encourage all those things. Islam does not encourage attacks on the communities. In fact, there are verses, there are Quranic verses, where Allah subhanahu wa ta'ala forbids all those things.
There are verses, Quranic verses in the glorious Quran where Allah forbids unlawful killing. There are Quranic verses in the glorious Quran where Allah forbids terrorism. There are Quranic verses in the glorious Quran where Allah forbids robbery. There are Quranic verses in the glorious Quran where Allah forbids highway banditry. There are Quranic verses where Allah condemns terrorism, condemns attacks on the community. In fact, the punishment laid down by Allah subhanahu wa ta'ala according to Sharia law for the kidnappers, for the bandits, for the terrorists are severe. There is a particular verse in the glorious Quran where Allah subhanahu wa ta'ala stated it categorically that the bandits, the kidnappers, the armed robbers crucified. Let us go to Quran 5 verse 33. You know the justification for what I am saying now regarding kidnapping, banditry, highway banditry, robbery, and terrorism. Go to Quran 5 verse 33, where it was stated categorically by Allah subhanahu wa ta'ala that he who kidnaps, he who lays attacks on community should be killed or should be crucified. So Allah subhanahu wa ta'ala kò sọ wípé ká máa gbẹ̀mí àwọn èèyàn nígbàkúgbà. Allah subhanahu wa ta'ala kò sọ wípé ká máa jẹ dúkìá àwọn èèyàn. Tá bá lọ wo Quran 5 verse 32, ní tí Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ni wípé ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí kan bí ipò pa gbogbo ẹ̀mí ni. Tá bá lọ wo Quran 5 verse 33, Allah sọ ń bẹ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá pààyàn, gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe banditry, gbogbo ẹnikẹ́ni tó bá ń jíyàn gbé, gbogbo ẹnikẹ́ni tó bá partake in corruption should be killed or should be crucified. Tá bá lọ wo Quran 17 verse 33, Allah sọ ń bẹ̀ wípé do not kill an innocent soul. Ẹ má gba ẹ̀mí aláìṣẹ̀, ẹ gbọ́dọ̀ pa èèyàn, èèwọ̀ ní nínú Sharia Islam. Tá bá lọ wo Quran 4 verse 29, Allah sọ wípé don't kill yourself and don't kill one another. Ẹ má para yín gẹ́gẹ́, ẹ sì má pa ẹlòmíì. Tá bá lọ wo Quran 7 verse 56, tí Allah sọ bẹ́ẹ̀ ni pé do not spread corruption on the earth. Ẹ má fọ ìwà àbàjẹ́ ká orí ilẹ̀, ẹ má kówó jẹ, ẹ má pààyàn, ẹ má gbẹ̀mí, ẹ má gba dúkìá, ẹ má jẹ gàba, ẹ má oppress. Ìyẹn ní Quran 7 verse 56. Tá bá lọ wo Quran 2 verse 180, Allah sọ pé do not transgress. Ẹ má kọjá àlà, even kò jẹ́ wípé ẹnìkan ṣe nǹkan kan tí ò dáa, ẹ wá fẹ́ revenge. Ẹ gbọ́dọ̀ revenge látọwọ́ ara yín. Ẹ gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ yẹn lọ fún àwọn aláṣẹ torí pé ẹ gbọ́dọ̀ máa tayọ àlà. Tá bá lọ wo Quran 4 verse 93, severe warning Ọlọ́run bá gbé wá fún ẹni tó bá intentionally pa àwọn èèyàn. So eléyìí ni àwọn díẹ̀ nínú òfin tí ó wà nínú Al-Quran tẹ́fù mọ̀ pé Islam does not encourage unlawful killings. Islam does not encourage banditry, corruption and all those things. Ìmọ̀ràn mi tí mo wá fẹ́ fún àwọn aráàlú àti àwọn ìjọba wa àti àwọn elétò ààbò, ẹ̀yin elétò ààbò wa, Ọlọ́run bá wọn bá wa ṣàlékún agbára fún yín, Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín. A mọ̀ pé èèyàn ní, a mọ̀ pé ẹ̀jẹ̀ náà ló ń rọ̀ nínú vein tí náà. A mọ̀ wípé àwọn ẹni burúkú, àwọn ẹni òfò, àwọn ẹni àdánù, àwọn ẹni tó jẹ́ wípé gbogbo ohun tí wọ́n bá kó jọ ojú ẹ̀mí wọn náà ni ó ti parẹ́, tí wọ́n jẹ́ àwọn agbésùnmọ̀mí, àwọn olórí burúkú tí wọ́n jẹ́ àwọn agbésùnmọ̀mí yìí, àwọn ẹni òfò tí wọ́n jẹ́ àwọn òfẹ̀míṣòfò yìí, àwọn ẹni àdánù tí wọ́n jẹ́ pàyẹ̀pàyẹ̀ yìí, àwọn ẹni orí burúkú tí wọ́n jẹ́ jíyẹ̀gbé yìí, àti gbogbo àwọn tó bá ń ràn wọ́n lọ́wọ́, olórí ẹlẹ́sìn tó bá ń ràn wọ́n lọ́wọ́, olówó tó bá ń ràn wọ́n lọ́wọ́, olóṣèlú tó bá ń ràn wọ́n lọ́wọ́, alágbára ìlú tó bá ń ràn wọ́n lọ́wọ́, gbajúmọ̀ ìlú tó bá ń ràn wọ́n lọ́wọ́, ojú ẹ̀mí wọn náà lọ́lọ́run ti pa gbogbo wọn pọ̀ tí ó ti fi ẹ̀mí tiwọn náà ṣòfò. So eléyìí ò sí nínú ní tó jẹ́ pé ó yẹ kí ká fi ọwọ́ awẹ́ wa mú. Gbogbo ẹ̀yin agbófinró wa, ẹ̀yin ọlọ́pàá wa, ẹ̀yin sọ́jà wa, ẹ̀yin tí ẹ jẹ́ tẹ́ni ṣiṣẹ́ ìgbófinró nínú ìlú, Ọlọ́run ọba fi sọ̀rọ̀ sọ yín, ẹ dákun, ẹ pàtàkì ẹ̀mí, ẹ jẹ́ kẹ́mi ó túbọ̀ nítumọ̀ sí ju bí ó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ọlọ́run ọba kún yín lọ́wọ́. Ìmọ̀ràn mi fẹ̀yìn ìjọba wa, local government level àti state level àti federal level, ní wípé gbogbo ibi táwa náà bá mẹ̀ ní hideout fún àwọn ẹni ibú, gbogbo ibi táwa bá mẹ̀ ní hideout fún àwọn olórí burúkú tí wọ́n jẹ́ pàyànpàyàn yìí, gbogbo ibi táwa bá mẹ̀ ní hideout bí irú inú igbó tí wọ́n sọ yìí sìn. In fact, èmi ò mi máa ń pa inú igbó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ until tí mo travel lọ sí Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ Saturday. A ní program ní Ògbómọ̀ṣọ́. In fact, LAUTECH láti ní program lọ́dọ̀ àwọn MSSN ní Ògbómọ̀ṣọ́ ní LAUTECH University. In fact, a tún amísì ọ̀nà tó yẹ pé a ti lọ ọ̀nà lọ́rin, a ti kọjá Gàmbàrí, inú igbó láti tọ́ọ̀nù padà, èmi àti àwọn ọmọ kéwú àti àwọn jàmáà tí a jọ lọ. In fact, ìgbà tí mo padà kọjá lára igbó yẹn, tẹ́mi ò tiẹ̀ mọ̀ pé bóyá mo ń ṣe jàmbá ń bẹ̀, mo wò pé national park old Ọ̀yọ́ national park pé igbó yìí ti pọ̀ jù, ó ti fẹ̀ jù. Kí ni ìjọba ń ṣe? Ẹ̀yin ìjọba wa, ẹ dákun, ẹ wọ́n yẹ kẹ́ ẹ mọ̀ wípé negligence
ó ń bẹ nínú tó máa ń fa wàhálà sínú ìlú. Negligence kéèyàn mọ̀ put in place nǹkan tó bá yẹ kéèyàn put in place at the right time ká mọ̀ prevent dáa ju prevention is better than cure. Ẹ̀yin ìjọba wa ẹ dákun ní local level, state level and federal level ká mọ̀ prevent ó dájú ká mọ̀ cure lọ ẹ dákun. Ara wọn la ṣẹ̀ṣẹ̀ ìjọba wa Igbó national park yẹn Odòyọ national park yẹn ó ti pọ̀ jù, ó ti fẹ̀ jù, ó ti gùn jù, ó jẹ́ hideout. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí nípa igbó yẹn mo padà gbọ́ wípé igbó yẹn láti ibi tí ó ti bẹ̀rẹ̀ yẹn tí wọ́n bá wọ ọbẹ̀ wọ́n rí lọ já Niger state. Igbó yẹn náà ló connect Ọ̀yọ́ àtọ̀ṣun àti Kwara state. Lè tó jẹ́ pé àwọn tí wọ́n bá jẹ́ olórí burúkú ẹni inú igbó tí wọ́n lọ ṣiṣẹ́ bú nínú igbó, àwọn bandits yìí, àwọn kidnappers yìí, àwọn armed robbers yìí, àwọn terrorists yìí tí wọ́n bá wọ inú igbó yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ yẹn tí wọ́n fi wọ Niger èèyàn lè má rí wọn. The normal thing should be put in place láti regulate nǹkan yìí náà. Ẹ̀yin ìjọba wa insurgency tó bá ń lọ nínú ìlú, terrorism tó bá ń lọ nínú ìlú, kidnapping tó bá ń lọ nínú ìlú, unlawful killing tó bá ń lọ nínú ìlú, yàtọ̀ sí wípé ẹ̀yin ìjọba yìí gẹ́gẹ́ lọ́wọ́ àkáǹtì rẹ̀ ọ̀run inú àkáǹtì yìí ni ó wà gẹ́gẹ́ torí pé ẹ̀yin ni ẹ̀ ń ṣèjọba lé wa lórí. Ẹja tó wá wò náà wípé ó ń láti jẹ́ wípé ìjọba ò ṣe tó bó ṣe yẹ kí wọ́n ṣe ni. National ni wọ́n pe inú gbẹ̀yẹn náà federal government ló ní, so lè tó jẹ́ pé state kọ́ ló ní agbára lórí ẹ̀, local kọ́ ló ní agbára lórí ẹ̀, federal ni. But at the same time state náà lè provide the security nípa wípé téèyàn bá rí wípé ihun tó kẹ́gùn sọ́dọ̀ èèyàn àkóbá lè máa ti bẹ̀ wọ ọ̀dọ̀ èèyàn. For instance téèyàn bá ra ilẹ̀ pọ̀ pẹ̀lú àwọn èèyàn, Ọlọ́run akádàrá kéèyàn ti kọ́ ilé sórí ilẹ̀ tiẹ̀, ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn lọ́tún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn lósì, àwọn ò tí ì rówó kọ́ ilẹ̀ wọn, wọ́n wá fi ilẹ̀ yẹn lẹ̀ tí ó ń kún tí ó ń kún lọ́tún lósì tó jẹ́ pé ejò ni o, àkekèé ni o, àbáwọn nǹkan olóró ó lè náà ti bi ilẹ̀ tí ó ti di inú igbó tí ò ń ṣe tèèyàn wọnú ọ̀dọ̀ ẹ̀rọ tèèyàn. Èèyàn náà láti put àwọn necessary things in place láti jẹ́ wípé bẹ́ẹ̀ yóò pe ẹni tó nílẹ̀ yẹn ní o ṣàkíyèsí tàbí yóò pe ìjọba ṣàkíyèsí pé ẹ wá o nílé tèmi lọ́tún lósì báyìí àwọn ilẹ̀ kan bẹ́ẹ̀ táwọn tó ní òtí ìkọ ṣùgbọ́n igbó ti wà ń bẹ́ẹ̀ o tó lè jẹ́ hideout fáwọn nǹkan olóró, tó lè jẹ́ hideout fáwọn ẹni ibú. Èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ neighborhood yín tó bá jẹ́ ní tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ yẹn kódà kó mẹ́jẹ téèyàn tẹ́lá ti pé jàǹbá lè máa ti bẹ̀ wọ ọ̀dọ̀ èèyàn náà lèèyàn ní láti tètè notify the authority láti wá nǹkan ṣe sí. Léyìí tó túmọ̀ sí pé state government ẹ̀yin kọ́ lẹ́ni pẹ̀lú òótọ́ national government ló ní, federal government ló ní, but ẹ̀yin ní nǹkan yìí ló súnmọ́ ọ̀dọ̀ yín léyìí tó lè jẹ́ hideout fáwọn ẹni ibi àti fáwọn nǹkan tí ò dáa. So kí Ọlọ́run subhanahu wa ta'ala kó bá ṣàánú ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ bá pèsè àwọn nǹkan tó jẹ́ nǹkan tó dáa fún àwọn elétò ààbò wa. Ẹgbọ́n gbà tó ní wọ́n lọ nugbó yẹn sìn wọ́n ní bẹ̀ tí wọ́n gbọ́ wọ́n láwọn tó jẹ́ ológun fúnjọba tí wọ́n jẹ́ ológun gẹ́ ń sọ fún àwọn ọdẹ tí wọ́n jọ lọ wípé ìbọn táwọn ń gbé ohun rẹ̀ yìí kì í ṣe irú ẹ̀ ló wà lọ́wọ́ àwọn federal government state government federal government. Ẹ dákun ẹ̀mí àwọn èèyàn tí ń ṣòfò yìí ó ti pọ̀ ju. Ẹ dákun àwọn èèyàn tẹ́ ìṣèjọba lé lórí náà nìyí Ọlọ́run bá wa kọ́ yín lọ́wọ́. Ẹ̀sìn wa Islam tiwa kò sọ pé ká yẹ̀yẹ́ yín, kò sọ pé ká bú yín, kò sọ pé ká àtàkì yín, ó ní ká bẹ̀ yín pé ẹ jọ̀ọ́ nítorí wáyé kẹ́ ẹ máa bá wa mójútó ẹ máa bá wa mójútó. Ọlọ́run kó bá wa ran ìjọba wa lọ́wọ́ lẹ́sàlẹ̀, Ọlọ́run kó bá wa ran ìjọba wa lọ́wọ́ láàrin, Ọlọ́run kó bá wa ran ìjọba wa lọ́wọ́ lókè pátápátá. Ẹ̀yin aráàlú mo bẹ̀ yín ẹ dákun àwọn ọlọ́pàá, àwọn sọ́jà, àwọn àmọ̀tẹ́kùn, àwọn ọdẹ èèyàn làwọn náà nínú tí wọ́n nídìí tó lè máa ràn wọ́n lọ́wọ́ òun ni information. Àwọn tá ń pè ní bandits yìí, àwọn tá ń pè ní kidnappers yìí, àwọn tá ń pè ní terrorists yìí wọ́n kì í ṣe ghost èèyàn náà ni wọ́n. Léyìí tó túmọ̀ sí pé transaction ń lọ láàrin àwọn àti àwọn èèyàn kan. Owó tó ń gbà bẹ́ẹ̀ ransom tí ó ń gbà yìí ni àwọn èèyàn kan náà ni wọ́n ń sàn lọ fi ra kan lọ́dọ̀ wọn. Hòtẹ́ẹ̀lì kan làwọn èèyàn yìí náà sá máa dùn sí, àwọn náà sá jẹ́ ẹni tó máa jayé, àwọn ibì kan làwọn èèyàn náà sá ti máa ra nǹkan, wọ́n jẹun, wọ́n ra omi, wọ́n sùn, wọ́n ra máṣíìnì ọ̀kadà, wọ́n ra mọ́tò, gbogbo tó fi ń ṣiṣẹ́. Transaction sá ń lọ láàrin àwọn bandits, transaction sá ń lọ láàrin àwọn kidnappers, transaction sá ń lọ láàrin àwọn terrorists àtàwọn tí a kì í ṣe bandits gbogbo aráàlú lápapọ̀. Provision of the necessary information fún àwọn agbófinró wa, it is very very important. So ká sọ wípé ètò ààbò ìlú collective effort ni. Ká dáàbòbò ìlú wa, ká dáàbòbò àdúgbò wa, ká dáàbòbò orílẹ̀-èdè wa, ká dáàbòbò community wa. Kò ń ṣiṣẹ́ ọlọ́pàá nìkan, kò ń ṣiṣẹ́ ológun nìkan, kò ń ṣiṣẹ́ àwọn ọdẹ nìkan, community effort, collective effort ni. Léyìí tó túmọ̀ sí pé àgbẹ̀ tí kà ń roko ó lè tún àṣírí bandit fáwọn agbófinró, ìyá aláta létí olójú ọ̀nà ó lè tún àṣírí bandit fún àwọn agbófinró, alákọ̀wé ó lè tún àṣírí bandit fáwọn agbófinró. Gbogbo ẹ̀yin ọmọ obìnrin wa, gbogbo ẹ̀yin sisi, gbogbo ẹ̀yin ọmọkùnrin wa, a lè tún àṣírí bandit. Information òun ni, information is power. Wọ́n á bẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ fáwọn èèyàn ní wrong information. Bọ́lá ìṣẹ̀ṣẹ̀lẹ̀ ń sìn oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ lórí social media, ṣùgbọ́n ìyẹn ń ṣe nǹkan tí ó jẹ́ pé ó jẹ́ solution. Kódà tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe lórí social media yẹn ó jẹ́ ń tó máa ń gbé àwọn èèyàn kúrò ní ojú ọ̀nà gidi láti mọ kí ni
ike ni the actual solution, the actual panacea to any problem on ground. Kẹ́ máa parọ́ mọ́ èèyàn, ẹ̀yin kan ẹ̀gbẹ́kọ̀ mi Jígẹ̀ ní bọ́tà o, wọ́n ṣàlàyé o, ẹ̀yin kan ẹ̀gbẹ́kọ̀ mufti wo, ẹ̀yin kan ẹ̀gbẹ́kọ̀ bàbá wa Alágbéni, ẹ̀yin kan ẹ̀gbẹ́kọ̀ wàzírù níwò, oríṣiríṣi, ẹ̀yin kan gbé fọ́tò èmi àti àfáwà àfàtáyẹ̀ Siniwa, oríṣiríṣi. Well, nípa wa mọ̀ òun ni wípé gbogbo ń tẹ̀ ń ṣe yẹn wrong information lẹ̀ ń fún ayé, ẹ̀ ń gbé ojú àwọn èèyàn kúrò níbi òdodo, ẹ̀ ń gbé ojú wọn lọ síbi irọ́, because kẹ́ni kó jáde ń sìn kó máa declare àwọn èmi ní bandit, kẹ́ni kó jáde ń sìn kó máa declare àwọn èmi pé kí wọ́n sọ̀rọ̀ nípa tí mo mọ̀ nípa kidnapping, ẹ̀ ń gbé ojú àwọn èèyàn kúrò níbi òdodo nìyẹn náà. Gbogbo ẹni tó bá dá lójú wípé gbogbo ọmọ tó lọ ń fọ̀hún òun náà kí wọ́n pa wọ́n nípa púpa lójú òun, gbogbo ẹni tó bá dá lójú wípé ẹ̀mí òun kò wọ́n kẹ́ fi ṣòfò lójú àwọn tí wọ́n ní òun, lójú àwọn ọmọ òun, lójú àwọn ìyàwó òun, kò ní lọ́wọ́ ń bí kọ́ ọmọ ọlọ́mọ ṣòfò. Àwa ò sí nínú gbogbo tí ẹ̀ ń sọ yẹn, not at all. Alhamdulilayi rabbil alamin. Mo rí oríṣiríṣi ń tẹ̀yẹ̀ yẹn ń kọ, mo rí oríṣiríṣi ìgbèkúgbè tẹ̀ ń gbé, gbogbo èyí tẹ̀ ń DM mi, ta ló ń ṣe kíní kan wá ṣàlàyé kí lójú ẹ rí, ojú tèmi ò rí nǹkan kan ju wípé gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú pípa èèyàn lórílẹ̀‐èdè wa yìí, gbogbo ẹnikẹ́ni ó ń finance ni o, owó ló fi ń finance ni o, ọ̀rọ̀ ẹni ló fi ń finance ni o, agbára kan tó ní ló fi ń finance ni o, ààyè kan ló ní tó ń fún àwọn èèyàn kan fi máa hide out, láti máa carry out, láti máa perpetrate evil yìí ni o. Gbogbo ntẹ́ni náà bá ní ìbánijà, ìdániláàmú láti sẹ́mọ̀ látọ̀dọ̀ Ọlọ́run yóò dé bá ẹni náà. Gbogbo àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́, tí wọ́n ń fún ọ lówó, gbogbo àwọn tí wọ́n ń lò wọ́n, gbogbo ẹ̀yin oríṣiríṣi ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ń pa mí tí ń bá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, incitement lẹ́ ń ṣe yẹn náà. Ẹ̀yin tẹ́ ń pé ẹ̀ ń béèrè pé sẹ́mi yín sẹ́fù nítorí wọ́n ṣe conference Ìbàdàn kí ló ṣe jọ mọ́ wípé wọ́n ra àwọn bandits lọ. Ok, tẹ́ bá ní information tó dáa instead of tẹ́ ń ṣe yìí, ara tá a sọ nìyẹn, tẹ́ bá ní information tó dáa nípa àwọn tí wọ́n abet, tí wọ́n aid, tí wọ́n ń support àwọn bandits yìí, let us put everything necessary in place, ká submit ẹ̀ fúnjọba, kíjọba bẹ̀rẹ̀ normal interrogation fún gbogbo àwọn tẹ́ ẹ bá rò pọ̀rọ̀ kan. Àwa wò bóyá ẹ̀yin tẹ́ ń bá àwọn èèyàn ló kọ́ jẹ́ yẹn, bóyá ẹ̀yin náà ni igba ọ̀rọ̀ yìí máa ṣí mọ́ lórí, àbí àwa èèyàn tí ẹ kàn try láti máa bà lórúkọ jẹ́. For instance, ẹ̀yin tẹ́ pariwo conference Ìbàdàn, ẹ wá pariwo àwa èèyàn péréte kan lórí conference Ìbàdàn, ẹnìkan náà pé yẹn lágbàlagbà nínú àwọn old rabita, òun náà sọ wípé àwọn ṣe ń táwọn ṣe rabita, àwọn ò gbé bandit wá. Ok, Gumi tí gbogbo wa ń rìfà sí yìí, Ìbàdàn tó wá yìí, bàbá wa president general old rabita wọ́n rán èèyàn wá bẹ́ẹ̀, wọ́n wà ń bẹ̀ ẹ̀ dápọ̀ wọn tó bá jẹ́ pé Ajígini o, Wàsíù wo, Mufti wo, Bàbá Alágbéni o nìkan lẹ̀ ń pariwo. Rọ́bìtà old rọ́bìtà àwọn bàbá old rọ́bìtà president wọ́n wà níbẹ̀ níjọ́ tí Gumi wá sí Ìbàdàn, ìyẹn bàbá wa àfáwà àgbà Sheikh bàbá wa Kéwúlérè tí ẹ jẹ́ chief imam Ondo State àbí Àkúrẹ́ mẹ́ni. So bàbá wa Kéwúlérè tí ẹ jẹ́ president general old rabita wọ́n rán ìmáàmù wa àgbà lápẹ́ wọn wá. So gbogbo ìtẹ́ ìdákọ̀ mi tẹ́ gbé fọ́tò mi, ó yẹ kẹ́ ẹ gbé fọ́tò president general old rabita náà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, àwọn náà wà ní conference tí Gumi wà. Ẹ̀yin tẹ́ ń gbé fọ́tò èmi àtàwọn díẹ̀díẹ̀ tẹ́ ń gbé lórí ọ̀rọ̀ Gumi tó wá sí conference nìbàdàn, ó yẹ kẹ́ ẹ gbé fọ́tò president general, ó yẹ kẹ́ ẹ gbé fọ́tò professor Abdulhafiz Ọládọ̀ṣù, wọ́n wà conference yẹn, kódà wọ́n deliver speech. Ó yẹ kẹ́ èyí tẹ́ ń gbé fọ́tò wa lórí ọ̀rọ̀ conference yẹn, ó yẹ kẹ́ ẹ gbé fọ́tò professor Usman tí a jẹ́ current chief imam University of Ibadan lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n wà ní conference tí Gumi wá yẹn, wọ́n deliver speech. Àwọn NASFAT wà ń bẹ, àwọn bàbá wa Zumura wà ń bẹ, àwọn bàbá oníláwàní wọ́n wà ń bẹ, àwọn Zarudeen wọ́n wà ń bẹ, àwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣi ni wọ́n wà ń bẹ. So níta ìṣe yẹ ó ti yé gbogbo onílàkàyè pé incitement lásán lẹ kàn ń ṣe, ẹ kàn ń gba nǹkan ẹ ti ní target wípé àwọn èèyàn yìí ẹwùlẹ̀ fẹ́ bá wọn jà ló fi à ń di pé wọ́n pààyàn ẹ wá ń dákọ̀ tiwa, ẹlòmíì ó gbé sórí social media ó kọ́kọ́ wá sí, ó ní ẹ lọ arrest Ajígini, ẹ lọ arrest Mufti Ìwó, ẹ lọ arrest Wàsíù, ẹ lọ arrest Bàbá Alágbéni. Ìwọ ọmọ tó ń kọ kínní yẹn tó ń pè ààrẹ ní Yusuf Adéplenty yẹn, ó dẹ̀ lórí láyà, ìwọ tó ń pè Yusuf Adéplenty yẹn, ó dẹ̀ lórí láyà, ó lọ gbé fọ́tò mi, ó dẹ̀ kọ̀kọ́ kúkọ sórí social media. Ok, tó bá jẹ́ pé nítorí pé ọ̀ ń sá káàkiri ọ̀ ń gbọ́ wọn à lè mọ ìwọ tó ń lo platform yẹn gẹ́gẹ́ sọ́nà wà mẹ́ẹ̀ ni. Ìwọ ọmọ tó ń pè ààrẹ ní Yusuf Adéplenty yẹn, ó pè ààrẹ ní Malam Yusuf Adéplenty, ó dẹ̀ lórí láyà, ó ṣẹ̀ sí òfin Ọlọ́run tó bá yẹ, olórí láyà ó ṣẹ̀ sí òfin ayé. Ó mú pé tó ṣe tó bá jẹ́ wípé ó bá tó bó ṣe ń pera rẹ tó o bá lè fojú hàn mi, in tó ṣe yẹn ìwọ àtàwọn ẹbí rẹ in tẹ́ ẹ̀ bá fi di lọ́dọ̀ ìjọba ṣó mọ́, but ó fojú pamọ́
ọ̀tọ̀ ni platform nínú ìwà ọ̀daràn láyé gẹ́gẹ́ ní tí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe yẹn, ọ̀tọ̀ lẹ́ni tí ó ní platform, ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ ṣe máa wá operate yẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣerú nǹkan yẹn ọ̀daràn gẹ́gẹ́ lẹ́yìn, banditry kan náà nìyẹn. Gbogbo ẹ̀yin bíi tẹ́ ẹ lọ sí platform, ẹ wà máa fi wá parọ́, ẹ máa fi fún ayé ní wrong information nípa ẹni tẹ́ ẹ bá target bóyá nítorí ọ̀rọ̀ kan àbọ̀rọ̀ míì, ẹ máa wá parọ́. Ṣùgbọ́n tí a bá lọ wádìí ìtanú lo page wọn à ní rí gẹ́gẹ́. So ìwà ọmọ àlè, ìwà àìtó ń téèyàn ń pe rẹ̀ ó níwà yẹn, ìwà àìlè dúró tẹ́yẹ́yẹ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sọ wípé I pledge Nigeria, my country, to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength. Gbogbo èyí tó bá jẹ́ pé dání lójú fẹ́ẹ́ máa àwọn tí wọ́n abet tí wọ́n aid àwọn bandits yìí tí wọ́n ra àwọn kidnappers lọ́wọ́ nínú ẹlẹ́sìn, nínú olówó, nínú olóṣèlú, nínú bọ̀rọ̀kìnní, ẹ kó wọn jáde, á nídìí wọn láti fi wọ́n dófin. Tó bá jẹ́ pé tí Kùránì sọ́ra fẹ́ fi wọ́n ṣe, gbogbo àwọn tí wọ́n ní ẹ̀kọ́ yẹn tí wọ́n bá ti rí pé lóòótọ́ ni ó yẹ kẹ́ parẹ́ ni tàbí kẹ́ crucify wọn tàbí kẹ́ gé wọn lọ́wọ́ kẹ́ gé wọn lẹ́sẹ̀. But ẹ̀yin kan ẹ wà lọ hide lórí social media torí pé social media jẹ́ ibi tó gbolè tó bẹ̀rẹ̀ tó pònú lè ti sọ̀rọ̀ ńbẹ̀ tọ́wọ́ gbé tó yẹ pé ọlọ́gbẹ́ tó wà lórí social media díẹ̀ ni òmùgọ̀ ló pọ̀ jù òbàǹkẹ́jẹ́ ló pọ̀ jù. Ẹ wà lọ hide síbi kan ẹ wà mọ kọ̀kọ̀kúkọ nípa aláìṣẹ̀. Ìwọ ọmọ Malam Yusuf tó pera rẹ̀ ní Malam Yusuf Adéplenty yẹn mọ wípé you can hide now but you cannot hide forever. You can hide for human beings, you cannot hide for Allah. Tó bá jẹ́ pé tí wọ́n mọ tó pera rẹ̀ ní Malam Yusuf Adéplenty yẹn tó bá jẹ́ pé tó kọ nípa èmi Al-Mudiru Ajigini wípé mo máa ń pa àwọn tí wọ́n pààyàn yẹn, tó bá jẹ́ pé òótọ́ ni ó free lọ́dọ̀ Ọlọ́run, owó tó free lọ́dọ̀ ìjọba. Tó bá jẹ́ pé mo mọ̀ nípa ẹ̀ mi ní free lọ́dọ̀ Ọlọ́run, mi ní free lọ́dọ̀ ìjọba. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò mọ̀ nípa àwọn èèyàn tí wọ́n pa, mi ì mọ̀ nípa jíjìyàn gbé, mi ì mọ̀ nípa banditry, mi ì mọ̀ nípa kidnapping, mi ì mọ̀ nípa terrorism, mi ì mọ̀ nípa corruption, mi ì dàlúrú, mi ì bá bandit ṣe, mi ò mọ̀ Gumi rí, èmi kọ́ mo gbé Gumi wá Ọ̀yọ́ state. Wọ́n invite Gumi wá sí Ọ̀yọ́ state, mi ì sí lára àwọn ẹni tó invite Gumi. Mo bára mi ní conference yẹn gẹ́gẹ́ bí mo ṣe pàdé Gumi náà ní conference yẹn, and I have been saying this. Ṣùgbọ́n torí wípé ìwọ tó pera ẹni Malam Yusuf Adéplenty yẹn ó ní mission pẹ̀lú mi ní ìmọ̀ ìwọ ọmọ èmi ní ìmọ̀ because leading person ìwọ ẹni tó bá dẹ̀ ń fara pamọ́ sínú òkùnkùn tó bá ń tafà sínú ìmọ́lẹ̀ bandit ni. So ìwọ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́mọ tó ṣe yẹn ó fi pamọ́ ni o síwájú ìjọba táyé wàláì làzim ọwọ́ tó fi pamọ́ síwájú ìjọba Ọlọ́run tó jẹ́ wípé bẹ́ẹ̀ yẹn tiẹ̀ parọ́ irọ́ ò ṣe pa lọ́dọ̀ tiẹ̀ èyí lè parọ́ lọ́dọ̀ ìjọba ayé kó dẹ̀ jẹ́ lọ tí wọ́n bá discover rẹ̀. Ìwọ tó pera ẹni Malam Yusuf Adéplenty yẹn ó ti ń ṣe nǹkan yẹn ti pẹ́, ṣùgbọ́n lórí ètò ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ yóò bá ya olórí burúkú ayé àtọ̀run yóò wá rí bí wọ́n ṣe pa tíṣà yẹn kò wá ní káànú àánú ò wá ní ṣe ní ìkílẹ̀ ìwò tí bá ti rí pé ibi tó ti ń sọ̀rọ̀ nìkan tí tíṣà yẹn ti ń sọ̀rọ̀ nìkan mo lè withstand láti wò tó bá ti di ibi tó ti fẹ́ pa báyìí mo sáré ń wọ̀ kó ń bẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ sí bọ́ ṣe pa tíṣà yẹn Mr. Michael yẹn gbogbo ẹni tó ràn wọ́n lọ́wọ́ lọ́nà kàbí lọ́nà míì gbogbo ẹni tó wá rí tínú rẹ̀ tó dùn sí pé yes ọ̀dà bẹ́ẹ̀ ṣe pa Mr. Michael yẹn ikú tí ò dáa ikú tó burú ju ti Mr. Michael yẹn lọ́lọ́run ó kàdára kó fi parú ẹni bẹ́ẹ̀. So ìwọ tó ń pè Malam Yusuf Adéplenty yẹn lọ́wọ́ gbáradì láti kojú ìjọba ní gbogbo ìgbàkigbà tọ́lọ́run bá ṣe tán láti expose ẹ. So pé mi sọ̀rọ̀ ń sìn people know my platform. You go to my platform, you know this is Al-Mudiru Ajigini, but you calling yourself Malam Yusuf Adéplenty, defaming my character, posting my picture, telling people, inciting people, telling people I am among those that beheaded that teacher. You should ready for the consequence. You should ready for the consequence. Well, the person that is under that platform calling himself or themselves Malam Yusuf Adéplenty, you don't know whether you are a male or a female. So ready for the judgment. Lọ́dọ̀ ìjọba táyé tàwa ń bẹ̀ yìí whenever you are exposed wá rẹ́dì tó o bá ṣe tó o ṣe gbé lọ́wọ́ ìjọba táyé nítorí pé wọ́n rí ọ pé òun háìdì rẹ́dì láti fèsì consequence tó ń sọ nípa ìmọ̀ Al-Mudiru Ajigini yẹn níbi ìjọba tọ́lọ́hún sọ́mọ yẹn tó ti pè mí ọmọ mi àwọn ọmọ mi rí wọ́n ń pè mí pé dáàdì ni ẹ̀wọ̀n tí ẹni tó ń pè Malam Yusuf Adéplenty ń kọ nípa yín àwọn ọmọ kéwù mi ń rí wọ́n ń pè mí àwọn ẹbí mi ń rí àwọn ìyàwó mi ń rí àwọn lovers mi ń rí wọ́n mọ̀ abroad. They keep on sending it to me wípé ẹ̀gbọ́n tí ẹni tó pè Malam Yusuf Adéplenty tó gbé pa yín ó gbé fọ́tò mi ó gbé fọ́tò Malam Fatayesi ni wa ó gbé fọ́tò Gumi sí ó wá kọ nǹkan sí ó kọ wípé mo wà nínú àwọn tí ó bẹ̀yàn lórí. So ready for the consequence. Gbogbo ìgbàkigbà ni o tọ́lọ́run bá lè sọ wípé Ọlọ́run bá fẹ́ fẹ̀sìn rẹ̀ yọ tó bá jẹ́ wípé mo lọ́wọ́ nínú banditry kọ́lọ́ fẹ̀sìn mi yọ tó bá yẹ pé mo lọ́wọ́ nínú terrorism kọ́lọ́ fẹ̀sìn mi yọ tó bá yẹ pé mo lọ́wọ́ nínú unlawful killings kọ́lọ́ fẹ̀sìn mi yọ ṣùgbọ́n ìwọ tó ń pẹ́ Malam Yusuf Adéplenty yẹn ọ̀rọ̀ ń gbóná lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè ó dé lọ incite àwọn èèyàn sí mi ó lọ blackmail mi ó ń lọ defame character mi libel and slander
òun ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ń gbé fọ́tò mi ó dẹ̀ ń kọ̀ọ̀kan sí ó dẹ̀ pé ẹni Malam Yusuf Adé plenty no amount of èèyàn tó lè rò pé wọ́n mọ̀ láyé yìí no amount of èèyàn tó lè rò pé òun defend láyé yìí tó mórí bọ́ nínú ìyà ìjọba ayé yìí lórí tó ṣeun àfi tọ́lọ̀ ọ̀bá expose rẹ láyé wà lọ gbẹ́yẹ tọ́lọ̀ ọ̀bá fi expose ìwọ́n tó pa Malam Yusuf Adé plenty láyé máa retí bọ́lá wọn ṣe expose rẹ yawma tubula sarairu lọ́jọ́ tàṣírí kankan ò ní bò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.